àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ kan wà bí wọ́n bá ní ìbálòpọ̀ pẹ̀lú ara wọn láti ẹ̀yìn ó máa mú ogun ìfàsẹ́yìn àti àjálù àti àìlọsíwájú ó máa mú bá ìpín ìṣẹ̀dá wọn. ṣé rí àṣírí ìràwọ̀ tó rẹ o gbọ́ mi dáadáa gbogbo ìwọ tí o bá wo fídíò yìí tó wá padà tó lọ ń ṣe opposite side ẹ̀ láti fi máa tan àwọn ènìyàn jẹ ayé ẹ̀ àti gbogbo ohun tó bá kójọ kò ní dáa. ẹ wo ẹ jẹ́ ká máa fi kíní ilé àwọn kíní lórí. ṣé rí tá a bá tú àṣírí àwọn kan wọ́n ti kóra wọn síta tó jẹ́ wípé wọ́n ń ṣe opposite side followers wa dẹ̀ ni wọ́n ń ṣe opposite side gbogbo ohun tí àwa bá sọ kò dẹ̀ sún méjì mẹ́ta wọ́n fẹ́ fi máa kó àwọn ènìyàn ṣìnà. àṣírí eléyìí adẹ̀ tú síta àṣírí tó jẹ́ pé àwọn kan wọ́n ń bò mọ́lẹ̀ owó lọ́nà fi ń gbà lọ́wọ́ wọn. so tí àwa bá dẹ̀ lórí ọ̀fẹ́ láti máa tú àwọn àṣírí yìí síta lọ́fẹ̀ẹ́ èmi ò rí wípé ohun tó yẹ kí àwọn kan kí wọ́n dẹ̀ kóra wọn kí wọ́n máa attack ẹni. but listen èmi ò kì í ṣe bloggers I'm astrologers I'm a prophet of God so ìyàtọ̀ wà ń bẹ. ẹ gbọ́ ẹ jẹ́ kí n tẹ̀síwájú àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ kan wà tó jẹ́ wípé wọn ò gbọ́dọ̀ máa ní ìbálòpọ̀ èyí tí àwọn olóyìnbó ń pè ní dog style ìbálòpọ̀ láti ẹ̀yìn wọn ò gbọ́dọ̀ máa ní tí wọ́n bá ti ń ṣe tẹ́lẹ̀ ẹ sọ fún wọn pé mo ní kó lọ stop ẹ̀ àṣírí ìràwọ̀ lílé ẹjọ́ ẹ ṣí àbídò ẹ jẹ́ ogo fara jọ̀ọ́ dáńlódù ẹ̀ jáde jẹ́ kí gbogbo ènìyàn rí wo kò sí nǹkan tó fẹ́ rí nínú àìlọsíwájú ẹlòmíì wo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ pé wọ́n dìpẹ́ǹdì lé ayé ẹ lórí yìí sì tọ́ yín dìpẹ́ǹdì ayé ẹ lórí ni wípé àṣírí tó bu ayé wọn mọ́lẹ̀ wọn kò mọ̀ àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ ni mo sọ nípa rẹ̀ àwọn gbogbo àwọn tó bá ń lo ìràwọ̀ iná ìràwọ̀ omi ṣé dá àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ méjì yẹn wọn ò gbọ́dọ̀ máa ní ìbálòpọ̀ láti ẹ̀yìn tí wọ́n bá ti ní ìbálòpọ̀ láti ẹ̀yìn ó máa mú ogun ìfàsẹ́yìn ogun àìní ìlọsíwájú àti àwọn ohun tí wọn ò tiẹ̀ expect pé àwọn gbọ́dọ̀ máa rí ní ìjákulẹ̀ nínú ayé wọn. ẹ gbọ́ mi dáadáa ẹ ṣí àbídò yìí nọ́mbà tèmi kò yípo padà bọ́rọ̀ bá ta kókó lórí ìràwọ̀ ẹ pè mí àáfọ̀ gbogbo ẹ̀ tútútú nọ́mbà mi ni 08054 353629 ẹ máa pè kẹ́ máa whatsapp ẹ follow wa lórí gbogbo social media handles wa àṣírí ìràwọ̀ mystery of star nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 08054353629 wo ṣíà fídíò yìí jẹ́ kí ẹ̀kan jẹ́ alábàápín